Hello. Hello sir. Ẹ kálẹ́. Ṣé ìyàwó yín bẹ lẹ́gbẹ̀ẹ́ yín bàbá? Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Kí náà ṣe fún yín? Mo ní jẹ́ kí fọwọ́ kan fi tiẹ̀ kí ṣe ń lé iṣẹ́ tó sún ọkọ̀. Ẹ ń pariwo rédíò ń pariwo rédíò yín pariwo. Hello sir. Mo ní jẹ́ kí ṣiṣẹ́ hello. Ẹni kẹ́ ẹ fọwọ́ kan ìyàwó yín. Bẹ́ẹ̀ ni ti tó sùn ó kọ̀. Ibi ó tẹ wá dójú ẹ̀ lálẹ́ bóyá pé n ta fi alẹ́ ìtò ní gbọ́ lélẹ̀ báyìí. So ẹ fẹ́ kí ló dé tán fi kọ bàbá? Mo dẹ̀ ṣe pẹ́pẹ́ fúrúfú tó ó ní mo jáde pé mo lọ ṣe fàájì ní wọ́n bí. Inú wọn ò dùn ni kì í ṣe pé bóyá wọ́n kọ̀ ṣé wọ́n ṣe bí wọ́n kọ̀ first time tí wọ́n kọ́kọ́ fẹ́ kọ̀ fún yín ní yẹ́ yìí lélẹ̀ yàbí. Ìgbà yẹn náà kìí pé òṣèlú máa ń kọ́ tẹ́lẹ̀ ológun níbi ògbé ni. Ṣùgbọ́n lónìí ní ìsìn bàbá ẹ̀yin ti bọ́ ẹ̀ṣẹ̀ ń dé ní ìsìn ìgbà wo lẹ dé láti ibi tẹ́ lọ. Mo dé nìkan bá aago 8 mo ṣe wá lọ́wọ́ ẹ̀. Ẹ lọ ṣe fàájì àbí. Bẹ́ẹ̀ni. Ẹ ti bu nǹkan sára. Ìgbọ́kùnrin gbọdọ̀ fojú lásán. Ó ti yé mi ẹ wá wò pé tó bàtà ìdìbò kan sára tí agbára ti pààrọ̀ ọwọ́ ẹ wá wò pé tó ìyàwó yín o pé alẹ́ yìí ẹni ẹlẹ́ni ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ lọ bí tẹ́ ẹ ti lọ bu nǹkan mú tẹ́ ẹ ti lọ dira ǹjẹ́ ẹ mú nǹkan bọ̀ fún ìyàwó yín nínú ilé pé ó dá o bóyá ẹja tẹ́ ẹ rà ní o bóyá pẹpẹ súùpù ní o bóyá súyà ní o ǹjẹ́ ẹ ra bọ̀ fún ìyàwó yín. wọn náà dira. Ó ti ṣètò kí tó fún ọnu ilé. Tinú ilé yàtọ̀ tinú ilé ẹ ṣe fún ìyàwó àtàwọn ọmọ. Mi ò ṣe ilé ògbé yẹn wá o. Ìgbà tẹ́yìn lọ ta oúnjẹ tẹ́ ẹ lọ jẹ ń ta ohun tẹ́ ẹ mú ń ta àbí ṣebí ìyàwó yín náà mọ̀ mú nǹkan. Ìyẹn gbọ́dọ̀ ṣàṣírí yẹn fóbìnrin. Ìyẹn gbọ́dọ̀ sọ àṣírí yẹn fóbìnrin ohun tẹ́ ẹ fi tilẹ̀ àbí. Ìyẹn gbọ́dọ̀ ṣàṣírí bọ́ọ̀ ṣe lọ náà ṣe ṣàjú náà gbọ́dọ̀ sọ fóbìnrin. Irọ́ kò sí nǹkan sáwo kan tí ń bẹ nínú àwọ̀ ẹ̀ wa kò sí bẹ́ẹ̀ ṣe rí ìyàwó yín mọ̀ wípé ẹ lọ ọ̀tá ẹ lọ ṣe fàájì bẹ́ẹ̀ ṣe wá ń bọ̀ bó bá tiẹ̀ jẹ́ àwọn haúsá tí máa ń bẹ ní junction tí ń ta súyà kẹ́tì ẹ̀ wá ra súyà pé tó o àlàkẹ́ o àbí àbẹ̀kẹ́ o àríkẹ́ o àdùkẹ́ o àlàkẹ́ o ó yá gba tiẹ̀ inú ìyàwó yín ó dùn ẹ̀yin lọ ríìpù nù ẹ̀yin ti jayé tiyín ẹ̀yin ti wà òkè ẹ ti lọ dira ẹ wá ń bọ̀ àwọn náà lè gbé ṣọ́ọ̀bù ti pé kò sọ́bọ̀ kan dàrí ṣùgbọ́n ẹ mọ̀ tí ì lọ ṣebí ẹ ṣe bẹ́ẹ̀ rí. Mi ò ṣe bẹ́ẹ̀ rí. Ṣe rí nínú ọdún kan ó ṣeé ṣe kẹ́ ẹ ní bóyá bíi lifeline bíi 25 tó ẹsẹ̀ fẹ́ lo 1 ni ìyẹn túmọ̀ sí pé kò yẹ kán fi jọ́ọ̀jì yín ẹ bá ń gbé fóònù fún wọn ṣùgbọ́n ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbí. lọ́jà ọtí ìyá ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tẹ́ ẹ bá lọ ọ̀tá lọ́túnla tàbí lọ́la ẹ báyàwó yín ra nǹkan bọ̀ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ rí léde sí tẹ́ bá ti lọ kí ìbọn tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ yàn sínú ilé ẹ báyàwó yín ra nǹkan bọ̀. ẹ bá ń gbé fóònù fún wọn. ẹ káalẹ́ màmá ẹ rí pé tíyìn mò ń ṣe àbí. ẹni mo ṣe pé ẹ tẹ̀ ọkọ kí mi pé mo ṣe ná. ẹ ṣeun ṣé ohun tán ṣe mo mọ̀ pé ohun tó dùn yín ni pé àwọn lọ jayé ń gbòòrò wọn abáyín ra nǹkan kan bọ̀ àbí. torí wọn pẹ́ wọlé wọn ní nǹkan bí aago 8 làwọn wọlé tán dé wọ́n dẹ̀ sanra. ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan kan ti ń bẹ lára nǹkan ti wà lára wọn. ẹ wá fẹ́ fi pọ́nìṣì wọn. ẹ̀yin náà sì bímọ ọkùnrin. so yẹ kẹ́ ẹ pọ́nìṣì wọn tán kò yẹ kẹ́ ẹ díjú tán tí wọ́n bá wá rí mi pè ńkọ́ ká ní wọn ti ẹ̀ rí mi pè tí ń fẹ́ bá wọn bẹ̀bẹ̀ kí ni ó ṣẹlẹ̀ náà. ó lọ náà nu. kí lẹ wí. mi ò bá bínú àní ṣe bẹ́ẹ̀ mọ́. ó yá ṣé ẹ ní tilẹ̀kùn mọ́ mo onílé mọ́ nísìn. àìláì kò jẹ́. kí lórí kí ọkọ yín. ọmọ arówó kìràyè ni. ọmọ arówó ṣe kí ni. arówó kìràyè ó kọ́lé ètò ó kọ́lé ìbọn ó kọ́lé tọkọ̀ sílẹ̀ gbọ́rọ̀. ó yá ẹ wá pé ṣé àlàní ni àbí àdìsá. Akin ni. Akin. Bẹ́ẹ̀ni. ó yá ẹ ní Akin ọkọ mi mọ̀ bọ̀ wá ṣe mí bó ṣe fẹ́ o
ẹni kó ṣe yín bó ṣe fẹ́. akẹ́kọ̀ọ́ ló yẹ máa bọ̀ wá ṣeré bó ṣe fẹ́ o. ẹgbẹ́ fòun fàákan ẹgbẹ́ fòun fàákin bọ̀dá akin. hello. ṣé ẹ gbọ́n tíyàwó yín sọ. mo gbọ́ o. ṣé ẹ pa rédíò ni àbí ẹ yí rédíò sísàlẹ̀ àbí ẹ mọ̀ gbọ́ rédíò lọ àbí ẹ mọ̀ fọkàn kan gbọ́ rédíò. a máa fọkàn kan gbọ́ rédíò lọ a máa ṣiṣẹ́. ẹ dákun ẹ ṣe wọ́n jẹ́jẹ́ o ẹ ṣe wọ́n jẹ́jẹ́ o. ó dàbọ̀. ó dàbọ̀. Adéọ̀sùn ọlọ́